Emir. I'm the Emir of Yorubaland. Emir of Yorubaland, Oluwo no jebe. Would you have preferred I introduced you as the Emir of Iwo? You can refer to me as long as a king. You can. We have to change what is on the ground. And if they call you Emir or if they call you Igwe, it would change that narrative. But you call me a king right now, right? Yes. What does a king means? Is that Yoruba? No, that's English. Yeah, thank you. So if they call Emir, which is just a different language, is there a problem with that language? Some people see a problem with it. They believe that this is putting up an identity that is alien. It's about a tribe, a people. Okay, that's the problem of Nigeria, because we tend to be more tribalistic, and that is causing segregation and discrimination among our children. I'm a king, a royal father. I'm the father of this nation. Even the president, traditionally the president is my son. Emir of Yorubaland, Oluwo no jebe. Everybody in So Nigeria. how successful has it been for you? Seeing that it is said, reports say that you were queried by the Osun State government. Damn. But was there a query or not? A query for what? Been pictures of you being dressed in a regalia that is not like this, that of the Emir, and turban as an Emir. Wait. Actually, I have all the right to even wear that, because To push further with the Emir title, which some people claim you adopted, is anybody that is questioning that is not civilized. How about the group, a Yoruba group, that's the Afenifere, saying this is a desecration of the stool you represent? Yeah, they need to go and check what unity is about and stop jumping. They need to hear from me, but they didn't hear nothing. They didn't, and I think people should move from their conservative ways. Conservative ways will now, because we should be conservative progressive. What's it called? The wisdom of the whole people, it's good, but it's antique. When you say antique, what do you mean? We can do away with the past? No, you don't do away with the past. What do you do with antiques? You keep them in the museum. You keep them very safe. You put them in a glass. You keep them. You visit them as history. But they cannot be applied to the present. And it seems you are enjoying it. How are you dealing with this? Gone to I'm the first traditional ruler to go to a prison. Our culture and tradition must be something that is subject to scrutiny and change. Because when in the olden times, they were in the dark days. Here, we need to start researching. We need to start doing some things that are different from the past. Today, we are still eating amala, eba, those heavy food. Have we ever thought about it? Emir of Yorubaland, Oluwo no jebe. Bí ọba yọ, kó wù kéèyàn pariwo dé títí, ariwo ni mo láìkì. Ìwọ ẹ ti gbọ́ nísìn láàárọ̀ ẹ tún ti gbọ́ ròyìn mi nínú kíní. Olúwo tó ti ń jà o, Olúwo tó ti ń bá àwọn ìmáàmù jà. Ọba ní structure Islam, àwọn ìmáàmù náà wà lábẹ́ ọba. Nílẹ̀ Haúsá, ẹ lè gbọ́ pé Emir nílùú Kano wípé ká sọ pé ìmáàmù kan ló ń ju ọba lọ. Ó ṣe jẹ́ pé nílùú Yorùbá, nílẹ̀ Yorùbá nìkan ni àwọn àfáà àti ìmáàmù ni wọ́n máa ń fẹ́ sọ pé ìmáàmù ni ó ju ọba lọ. Nàìjíríà ni pátá tí mo wọ̀ sídìí àtúnṣe pátá olókùn. Ẹ ti mọ orúkọ láti mọ wọ̀ nù. Oyè tí iṣẹ́ yìí lẹ ẹ̀yin kó lè dálẹ̀, èmi ni mo dálẹ̀ lẹ̀ Yorùbá. Oyè tèmi ni. Oyè àwọn máàmù.
kò bí ẹ̀dẹ̀ ṣe lọ sínú pépà yẹn. And as a natural paramount ruler of Yorubaland, tó dẹ̀ tún jẹ́ ọba àfà, I have the right, mo ní àṣẹ láti yan ṣe lọ bí bàbá Aláàfin léèrè pé kí ló dé tó jẹ́ pé Ààrẹ Ọ̀nà Kakanfò ṣe sọ pé Ọ̀yọ́ nìkan ni kò jẹ́ sí. Tó sì jẹ́ pé Ọ̀yọ́ ni wọ́n ti dá Ààrẹ Ọ̀nà Kakanfò lẹ̀. Nígbà bàbá fẹ́ jẹ Ààrẹ Ọ̀nà Kakanfò èèyàn kò sí lọ bí léèrè pé nítorí pé òun lọ àwọn ni ẹ dálẹ̀ òun lọ èmi ni mo dá wàzírì ilẹ̀. Tó bá jẹ́ pé mo jẹ́ ọba tó wà lábẹ́ ọba kan ni Olúwo ò sí lábẹ́ ọba kankan. You know, so even you want to go to my underwear, no, you will know it's made of. No, we'll stop right You will know it's made. Ọba tó ju gómìnà gan lọ. Ọba máa ṣẹgbẹ́ gómìnà ni. Ọba máa ṣẹgbẹ́ pírẹsidẹ́ǹtì Nàìjíríà. Ọba pírẹsidẹ́ǹtì ọdún 8 ni ó lò mẹ́. Ẹnjẹ́ ọba ti kó mẹ́ tó bá débì tí Buhari bá débì ní lẹ́yìn ìgbọ̀nba lọ́dún 8. Kí ni ó. Wọ́n á pera mi ní Emir. I'm the Emir of Yorubaland.